ẹ̀dùn náà kí ni wọ́n sọ iṣẹ́ ọlọ́pàá dì ní orílẹ̀-èdè gan? Kí ni wọ́n fi ṣe ọlọ́pàá pè lórílẹ̀-èdè yìí? Pàápàá jùlọ láwọn agbègbè kan ní ilẹ̀ Yorùbá ń bí. Ẹ̀rín kan máa pa mí lọ́pọ̀lọpọ̀ ìgbà ni. Sígbésí ayé wa láwọn ọlọ́pàá ń lò. Ẹlòmíì ò ní àwọn lọ pọlọ́pàá pé àwọn ọmọ ìsọ̀ta àbúrò adigunjalè wọ́n ń jà níbì kan, àwọn wá lọ pọlọ́pàá, ọlọ́pàá wá tan hóì kí táwọn adigunjalè fi sá lọ. Ẹ dákun, sọ́lọ́pàá èsè èèyàn, sọ́lọ́pàá èsè èèyàn, sọ́lọ́pàá ò níyàwó, kò lọ́mọ, kò lẹ́bí, kò lára tí wọ́n retí pọ́fẹ́ dé tí ó fi nǹkan sí alẹ́nu tá jẹ. Ẹ dákun, ká tiẹ̀ wá pèsè olùdáàbòbò ní ọlọ́pàá gbà. Ẹ dákun, ǹjẹ́ ní gbogbo ohun tó yẹ kí ọlọ́pàá orí lórílẹ̀‐èdè yìí tó fi lè fi gbogbo ẹ̀mí rẹ̀ ṣiṣẹ́ àṣekára pé tí n bá tẹ́mi mi bá tán lórí iṣẹ́ yìí, mo kú fórílẹ̀‐èdè mi, ǹjẹ́ ní wọ́n rí gbà bí? Ẹ̀ẹ̀kejì ni wípé gbogbo ohun tọ́lọ́pàá tiẹ̀ fi lè sọ pé wọ́n fẹ̀mí ara òun lélẹ̀ fún aráàlú. Ẹ dákun, ǹjẹ́ ní tí ọlọ́pàá bá lọ fẹ̀mí ẹ̀ lẹ̀ tó fi gbogbo ara iṣẹ́ tí ẹ̀mí ẹ̀ bọ́, ẹ dákun, ta ni ó bá ọlọ́pàá bọ́ ọmọ rẹ̀? Ṣé bí wọ́n ṣe máa ń ná ní wọn lókè òkun lọ́hùn níbi tí wọ́n ti kàṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ti kà kúnṣẹ́ gidi, ṣé wọ́n ná ní àwọn ẹbí wọn tí wọ́n bá kú sẹ́nu iṣẹ́, ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ná ní wọ́n ń bí? Ẹ tún wá jẹ́ ń dá yín padà. Ẹ wo ọkọ̀ táwọn ọlọ́pàá ń gbé káàkiri. Ẹlòmíràn láwọn ọlọ́pàá àwọn ò tètè rí wọn. Ẹ dákun, sọ́kọ̀ tí ń ṣe èéfín, sóun lọ́lọ́pàá ó fi lé adigunjalè àbó ni ó fi sáré? Ẹ wá ní ọlọ́pàá ń gbowó lórí títì, ọlọ́pàá ní rekó nú ọkọ̀ fúnra rẹ̀. Àbí ẹ̀yin ti gbọ́ pé, èmi ò sì mọ̀ bóyá ó ń ṣẹlẹ̀ o, bóyá àwọn ìjọba ni wọ́n ń fún wọn lówó epo tí wọ́n rà nú ọkọ̀ mo kọjá níbì kan lónìí, mo rọ́kọ̀ tí wọ́n gbé kalẹ̀, tẹ́ bá ti ẹnì káwọn ilé ọ̀wá lé adigunjalè gan àbí wọ́n á lọ síbi ìṣẹ̀lẹ̀ kan sáré wá yọjú bẹ́ẹ̀, sọ́kọ̀ yìí, ọkọ̀ yìí ṣe é gbé lọ? Wọn kò sọ́kọ̀ gidi, kò sí kankan. Irinṣẹ́ ìdojúkọ agbésùnmọ̀mí àbí adigunjalè gan tó wà lọ́wọ́ wọn náà gan fúlẹ́fúlẹ́ báyìí ni. Tẹ́ ẹ bá ń gbọ́ tàwọn arábí tí bá ń nú kàùn, ẹ sì fẹ́ wọlé níbi ẹ bá jókòó sí. Ẹ̀yin ìjọba wa, a bẹ̀ yín, ẹ bá ró àwọn ẹ̀ṣọ́ aláàbò lágbára, pàápàá jùlọ àwọn ọlọ́pàá tí wọ́n súnmọ́ aráàlú jù. Ẹ bá ró wọn lágbára. Ẹ̀tọ́ tó bá yẹ kí wọ́n máa gbà tán ní òfin lè iṣẹ́ wọn bí iṣẹ́, ẹ máa bá ní fún wọn. Ó bẹ̀rẹ̀ láti ibi ọkọ̀ tó dáa. Ẹ lè ráwọn ẹ̀ṣọ́ aláàbò lókè òkun lọ́ọ̀ ní ìsìn. Ó lè jẹ́ àwọn méjì péré wọ́n wà níwájú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó dúró dáa tó yẹ pé tí wọ́n bá pè é ní ìṣẹ́jú àáyá wọ́n ti débi tí wọ́n ti pè é. Tó bá sì jẹ́ pé ọkọ̀ tí ó kó èèyàn bíi 10 nínú wọn náà ni tí wọ́n ń lọ sí iṣẹ́ kan tó lágbára, yóò jọkọ̀ gidi. Ó sì á jẹ́. Bí bẹ́ẹ̀ kọ́, ẹ̀yin aráàlú, ẹ má retí iṣẹ́ tó kójú òṣùwọ̀n lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò táwọn náà bá rí àwọn kan tí wọ́n fi ṣiṣẹ́. Ó dàbí àgbẹ̀ tí ń loko tí ọmọ kọ́ àbádà lọ́wọ́ ni. Ẹ dákun, kí ni iṣẹ́ tó bá dóko? Ojúlówó ọmọ Yorùbá, èmi ní á tún dá sílẹ̀ ni o. Bóyá ó tún lè ṣàǹfààní láwùjọ wa. A ó tún máa pàdé. Ẹ ṣé.